Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run níbi gbogbo tí ẹ ti ń wò mí tàbí tí ẹ ti ń gbọ́ mi. Mo gbàdúrà lórúkọ Jésù ní àárọ̀ yìí kí àánú Ọlọ́run kó wá gbogbo yín rí. Bó o ti ń gbọ́ mi lórúkọ Jésù láàárọ̀ yìí, kí ilẹ̀kùn àánú kó ṣí fún ẹ, kó rógo ẹ lò ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ní àárọ̀ yìí mo fẹ́ ṣí gbogbo wa létí lórí ọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ béèrè nípa àlá, màá tú àlá náà fún yín bí a ti ń sọ̀rọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó ń gbénú yàn. Ẹni tó ń gbénú yàn, òun ló máa ń mú irú ìwà téèyàn lè wù láwùjọ àbí ní àárín ènìyàn. Ó dìpẹ́ǹdì ẹni tó ń gbé inú yàn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé òun ẹni tó ń gbé inú ta ló ń gbé nínú ẹ̀. Ìwọ tó ń wò mí níbi gbogbo tó ti ń wò mí, ẹni tó ń gbé inú ẹ, òun ló máa fi irú ìwà tó máa wù. Èèyàn kan béèrè lọ́wọ́ mi, ó ní òun wá ojú rere Ọlọ́run nípa ọkọ fífẹ́. Ó ti gbàdúrà, ó sàtọ̀ wòlíì, ó sàtọ̀ àáfàá. In fact, ó lọ sí ọ̀nà ìbílẹ̀. Nígbà míì, nǹkan míì àbíkú máa ń sọ ológun dètè. Nǹkan míì ò ṣe pé nítorí pé o ò gbàdúrà. Nǹkan míì kò ń ṣe pé nítorí pé o ò ṣe àjò. Ó depend lórí ẹni tó ń gbénú ẹ̀. Gbogbo ala kì í kíyèsára níbẹ̀ yẹn. Ẹni tó ń gbénú yàn nígbà míì, ó máa ń ní irú ìwà tó fẹ́ kéèyàn wù àbí irú nǹkan tó fẹ́ kéèyàn máa ṣe tí èyí yóò dẹ̀ hàn séèyàn. Ó jẹ́ nǹkan tó wà níbi ìkọ̀kọ̀, kí wá ni ó lè gbé jáde. Nítorí pé ẹni tó ń gbénú yàn, ẹni tí èèyàn ò rí ni. Ṣùgbọ́n nípa ìwà àti ìṣesí, ó jẹ́ kó fi hàn irú ẹni tó ń gbénú ènìyàn. Ṣùgbọ́n a tún rí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó máa ń yá ìwà míì lò sí ìwà ẹni tó ń gbé inú gangan. Tó ẹ́ pọ́tọ̀ lẹ́ni tó ń gbénú ẹ̀. Ọmọ Ọlọ́run ni. Ọmọ Ọlọ́run dẹ̀ ní Ọlọ́run ló jẹ́ kó máa gbénú ẹ̀. Ìwọ tó ń porúkọ Jésù, Jésù yẹ gan ẹ̀mí Kristi ló yẹ kó máa gbénú ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀, ó ń porúkọ Jésù, ó rí gbàlà. Ó depend lórí ẹni tó ń gbé inú ẹ̀. Ó lè má jẹ́ mi Kristi ló ń gbénú ẹ̀. Ó lè jẹ́ mi Kristi ló dẹ̀ ń gbénú ẹ̀, tó yẹ pé ìwọ gangan ló jẹ́ aṣòdì sí ẹ̀mí Kristi tó ń gbénú ẹ̀. Báwo ló wá lè ṣe àṣeyọrí? Because àwọn nǹkan kan téèyàn mọ̀ tó lè jẹ́ pé ó máa ń jáyàn kulẹ̀ ni. Ẹlòmíì àti ẹ̀ wò pé wòlíì wọn ò gbóná tó, pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn ò nágbára. Kò sẹ́ni tó nágbára bí kì í ṣe Ọlọ́run. Ẹlòmíì á wò bóyá òun lòun gbààwẹ̀ àtàdúrà. Ẹlòmíì ti gbààwẹ̀ àtàdúrà, ti lọ sórí òkè púpọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bákan náà ni. Lóòótọ́ àdúrà míì máa ní kíyàn tẹ̀síwájú láti máa gbà. Bẹ́ẹ̀ àdúrà míì tó bá jẹ́ pé wọ́n yàn fún yàn, ó nẹ́tọ̀ pé ó yàn àsìkò àwẹ̀ ọ̀tọ̀, àsìkò ìdáhùn ìbéèrè tó fi àwẹ̀ béèrè ọ̀tọ̀. Ṣùgbọ́n àti àsìkò àwẹ̀ àti àsìkò ìbéèrè kò tiẹ̀ sí kankan tí ó mú ayọ̀ wá rárá. Kí ló máa ń fà á? Ó depends pé òun ń ṣèlòdì sí ẹni tó ń gbé inú ẹ̀. Ní inú ìwé 1 John chapter 4 verse 4, Bíbélì sọ̀rọ̀ nípa ẹni tó ń gbé inú yàn. Ìpè ẹni tó ń gbénú ẹ ju ayé lọ. Níwà ẹni tó ń gbénú ẹ tó bá ju ayé lọ, ó jẹ́ kí ìwọ náà jẹ́ aṣẹ́gun. Ó jẹ́ kí ogun ayé ẹ lè ṣẹ́, because ogun ilé ayé lèèyàn ti ń rí ogun. Ẹni tó dẹ̀ ń gbénú ẹ ó ju ayé lọ. Náà tó bá tilẹ̀ wá, ṣùgbọ́n ẹni tó ń gbénú ẹ tó bá ti dìde, ó jẹ́ kó ṣẹ́ ogun yẹn fún ẹ. Kí o má rí pa ogun mọ́ rárá. Kí ogun yẹn kó ṣẹ́, kó má rí pa ogun yẹn. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀, bó o ti ní ẹni tó ń gbénú ẹ ti jẹ́ alágbára tó, ogun nìkan ló ń rí. Nígbà míì a máa sọ̀sọ̀kúsọ. Ìsọkúsọ tó ń sọ kò jẹ́ kí ẹni tó ń gbénú ẹ kó fẹ́ràn rẹ̀. Ẹni tó ń gbénú ẹ ò tiẹ̀ dìde kó gbèjà rẹ̀. Nígbà míì a máa hùwàkiwà. Ìwàkiwà téèyàn ń wù kò dùn mọ́ ẹni tó ń gbénú ẹ nínú. Because ẹni tọ́lọ́run bá ń gbénú ẹ, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe mímọ́. Obìnrin kan wá tọ̀ mí wá,
ó ń gbé ní ìlú UK nílùú òyìnbó, so ó ní ká gbàdúrà lórí nǹkan báyìí. Nígbà tó sọ, wọ́n á sọ fún wọn pé Ọlọ́run, nígbà tó dijọ́ kẹta àdúrà yẹn, Ọlọ́run fi nǹkan kan hàn mí. Wọ́n á sọ pé Ọlọ́run, àdúrà yìí ni yóò jẹ́ kí n rí àmì láti jẹ́ kó pé àdúrà yìí ti gbà, kí n lè fún lésì pé báyìí báyìí ni ìran tí mo rí. Ṣùgbọ́n ohun tọ́lọ́run fi hàn mí, mo rí obìnrin yẹn, mo rí tó dúró, mo rí fúláwà púpọ̀ lọ́wọ́ rẹ̀, mo dẹ̀ rí ọkùnrin 14 ní ẹ̀yìn rẹ̀. Wọ́n á sọ fún Ọlọ́run, mo ní báwo ni ọkùnrin 14 tó wà ní ẹ̀yìn arábìnrin, kí ni ìtumọ̀ rẹ̀, kí ni nǹkan tó jẹ́ ìṣòro rẹ̀? Ọlọ́run wá fi yé mi pé ṣé o rí ọkùnrin 14 yẹn, àlè 14 ni, and then àlè 14 yẹn, òun tóun gbé inú ẹ̀ tóun fi ràn hàn mí, òun ò fẹ́ràn rẹ̀ rárá ibi kó máa ṣe àgbèrè. So àgbèrè tó ń ṣe òun ni ò jẹ́ kó rí ọkọ. Bó o gbàdúrà fún jù bẹ́ẹ̀ lọ, kó o gbàwẹ̀ kó o ṣe ṣòru jù bẹ́ẹ̀ lọ, kò lè rí ọkọ o. Ọlọ́run bẹ̀, àfi tí ó bá fi ìwà àgbèrè lẹ̀. Ìwọ náà máa wò ó láàrin oṣù kan kí ọkùnrin 14 yìí kó máa jẹ́ pé ó di dandan kó bá obìnrin yìí lò pọ̀. Báwo wá ni obìnrin yẹn ṣe lè ṣe àṣeyọrí? Ó jẹ́ ìbànújẹ́ nínú ọkàn mi. Wọ́n á pè é, mo ní mẹ́sẹ̀jì fún yín. The messages tí mo ní fún yín kò ní ìdí kẹ́ ẹ mówó wá, kò ní ìdí kẹ́ ẹ ṣe àdúrà púpọ̀, ṣùgbọ́n ó ní ìdí ìgbọràn. Ìgbọràn yẹn dẹ̀ ní ìgbọ́yà lè máa lè gbọ́, nítorí nǹkan tó bá ti ń tẹ̀yàn lọ́rùn, ìjọ ìyẹn máa lè gbọ́ràn fún. Wá bí mi pé kí ni nǹkan náà. Mo sọ fún pé máa bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn èèyàn kan, kẹ́ ẹ máa sọ fún mi tó bá ṣe jẹ́. Ìyàlẹ́nu náà ló jẹ́ fóun náà nígbà tẹ́mi Ọlọ́run bẹ̀rẹ̀ sí dárúkọ. Nígbà tí ó dé pé tó dé orí ìkẹrin tí ẹ̀mí Ọlọ́run dárúkọ nínú àwọn 14, òun gan ó yà ní ẹnu pé ta ló ń jẹ́ Stanley. Ó nù ún mọ ọ̀rẹ́ òun ni, ta ló ń jẹ́ Káyọ̀dé. Mo mọ ọ̀rẹ́ mi ni, ta ló ń jẹ́ Adé ni orúkọ ẹ̀ tó bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ mi ni. Ó ní àwọn èèyàn yìí ìgbà wo lẹ ti rí wọn gbẹ̀yìn? Ó ní àwọn èèyàn yìí òun rí wọn, in fact òun sì ra Adé lánàá, òun rí Stanley níjẹta, òun ti bí yẹn náà. Ìgbà tó dórí ìkẹrin, ó ní dádì, àwọn tẹ́ ń sọ yìí ọ̀rẹ́ òun ni, ewu gan-an ni ọkọ òun, ewu ni kò tí ì bá yín ní kọ̀ṣẹ̀pọ̀ nínú ọdún yìí àbí nínú oṣù yìí, nínú àwọn wọ̀nyẹn. Ó ní òun ò rò pé kankan tí bá òun ṣe pọ̀. Dádì òun náà lòun sọ fún yín, òun máa bá wọn ṣe pọ̀, síbẹ̀síbẹ̀ náà kò ní yanrí sí fífẹ́. Now Ọlọ́run fi ìran ọkùnrin 14 hàn mí. Ìkẹrin ni mo dárúkọ fún yín. Ìkẹrin tí mo dárúkọ fún yín, tí ní sùúrù kẹ́ jẹ́ kí n dárúkọ, máa dárúkọ 14 fún yín nítorí pé ẹ̀mí ti sọ nípa wọn. Ó ní dádì, mo ní àwọn 14 yẹn ewu lẹ́ẹ̀bá, ó ní kò sí tó wọn tí ì bá lò. Mo ní ẹ rí ibi tó ọ̀rọ̀ wà, ẹ wá drop àwọn 14 yẹn torí kò sẹ́ni kankan nínú wọn. Ẹ wá ṣọ́ra, ẹ ní bá ọkùnrin kankan ní àjọṣepọ̀ nínú àwọn 14 yẹn. Àṣẹ̀ṣẹ̀ tó wá gba àwẹ̀ yìí, ẹ jẹ́ kí odidi 21 days kọjá tí kò sí pé ẹ bọ́kùnrin kankan ṣe pọ̀. So àwa gbàdúrà, tí a bá ti gbàdúrà lórí ẹ̀, now ẹ̀mí Ọlọ́run á ṣẹ̀ṣẹ̀ wá nínú kó sọ ìkan nínú wọn tàbí kó ti ènìyàn tọ́ tí ń sìn. Ẹ̀yin orí lóòótọ́ ó ti pe àáfàá ní Nàìjíríà, ó ti pe àáfàá níbòmíì, ó pe wòlíì, wọ́n bá a lọ sí ìdílé, gbogbo náà gbààwẹ̀, wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi fún un, ó lọ ṣọ́ọ̀ṣì wọn, ṣùgbọ́n àdúrà yẹn ò gbà. Ẹ̀yin ò rí pé kò ń ṣe pé èèyàn ló ń ṣe àtakò nǹkan kan sí ẹni tó ń gbé inú ẹ̀ nìyẹn. Ẹni tó ń gbé inú ẹ̀ lóòótọ́ ó ju ayé lọ. Ọlọ́run ló ń gbé inú ẹ̀, ọmọ Ọlọ́run ni, akọrin lòun náà nínú ìjọ wọn. Ṣùgbọ́n in tó ń ṣe lòdì, tó ń ṣe sí ẹni tó ń gbé inú ẹ̀, ó ṣe lòdì sí i. Nígbà míì èèyàn máa yá ìwà oníwà lò. Kí èèyàn bá yá ìwà oníwà lò sí ẹni tó ń gbé inú ẹ̀ tí ó jẹ́ ọmọ Ọlọ́run, so Ọlọ́run ò ní lè dìde kó gbàdúrà nítorí inú Ọlọ́run gbọ́n dùn sí. Bó ṣe jẹ́ ọmọ Ọlọ́run tó ń kọrin ní chọ́ọ̀chì tó ń ṣe gbogbo nǹkan tó, inú Ọlọ́run ò dùn sí. Lóòótọ́ Ọlọ́run kì í sábà sàmì ẹ̀ṣẹ̀, bẹ̀tí ó lè má báyàn wí, ó dẹ̀ lè má gbàdúrà. Kò ń ṣe pé
Ọlọ́run ló ń fa ìṣòro tó wá ìwọ ló jẹ́ kọ́lọ́run dìde fún nípa ìwà inú ẹ̀. Mo fẹ́ kó mọ rẹ lọ́mọ Ọlọ́run lónìí. Ṣọ́ra fún àwọn ìwà tó máa wù. Ṣọ́ra kádùá ẹ kó bá lè gbà. Ṣọ́ra kó má máa rí ìjákulẹ̀. So ìwọ náà tí ọjọ́ ọmọ Ọlọ́run gbọ́rọ̀ Ọlọ́run lónìí, mọ ẹni tí ó ń gbénú ẹ̀. Apá kìíní ni nípa ẹni tó ń gbénú ènìyàn. Arákùnrin kan rí mi, ó ní bàbá, mo fẹ́ kí n ṣe àṣeyọrí. Òun gba 350 lóṣù. Àwọn tó ń gba 150 kọ́lé. Wọ́n dẹ̀ níyàwó. Òun ò níyàwó. Kí ló mọ̀ tó ń ṣe sí ẹni tó ń gbénú ẹ̀? Kò lè ṣe kó má mú ìgò bíi 7 kó tó sùn lọ́jọ́ kan ṣo. Ìgò ọtí 7 big stout á mú. So tó bá tẹ̀ pé èèyàn fẹ́ mu big stout, kí ló dé tí ó mú kan? Kí ló dé tí ó mú 2? Á mú 2 ara fún ènìyàn. 350 tó ń gbà lóṣù, ó ti náwó yẹn tán kóṣù tó parí. Á tún jẹ gbèsè. Now ó wá ń rò pé oṣó kan wà níbì kan, àjẹ́ kan wà níbì kan, èmèrè kan wà níbì kan. Ó depend lórí ẹni tó ń gbénú wọn. Ẹni tó ń gbénú ẹ kórìíra ọtí tó mu tó bá ti fọtí sílẹ̀. Ìyàwó rere á wá. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìwọ náà kọ́lé láàrin ọdún kan sọ́dún kejì. So kò ń ṣe nǹkan tó ṣòro rárá, ṣùgbọ́n nǹkan tí ó ti lọ jẹ́ kí àwọn ọ̀tá kan dúró lé lórí nínú ìwà ẹ̀ tó ń ṣe lòdì sí ẹni tó ń gbénú ẹ̀, òun ni nǹkan tó dá ẹ dúró. Ẹni tó ń gbé níyàn máa ń ju ayé lọ ńgbà míì, ṣùgbọ́n ìwà tíyàn máa ń wù, èèyàn á máa hùwà bí ìwà ẹni tí ó ń gbé níyàn tí ó kórìíra rẹ̀, bí ìwà ẹni tí ò tó nǹkan kan. Ẹni tó ń gbé níyàn wá fojú wò pé òun tó ń tóbi, ìwà tó lọ ń wù yìí ó bà òun nínú jẹ́. Ìwà ẹni tí ò tó nǹkan kan ló lọ ń wù. Nítorí náà òun kò ní lè dìde fún ìrànlọ́wọ́ ẹ̀. Mo fẹ́ kọ́ lọ́run dìde fún ìrànlọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí bó ti ń gbọ́ mi. Wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí ráàánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó pè mí kí n gbàdúrà fún ẹ tàbí kí n darí ẹ nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run. Bóyá ìwọ náà níwà kan, bóyá nǹkan kan tó ń ṣe lòdì sí ẹ nípa ẹni tó ń gbénú ẹ, bóyá nǹkan tí ò jẹ́ kádùá tètè gbà nìyẹn, bóyá ó dẹ̀ ní nǹkan tó jẹ́ kó o ṣe sí tádùá ẹ máa tètè gbà tó máa fi rógo ẹ lò. Náà o lè pe nọ́mbà mi sí 070 360 387 57. Lẹ́ẹ̀kan sí 070 360 387 57. Nọ́mbà ayọ̀ ẹni nọ́mbà yẹn. Tó o bá pè mí, màá gbàdúrà fún ẹ. Màá dẹ̀ tún darí ẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí Ọlọ́run bá ti sọ jáde, tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló sọ ọ́ jáde. Now ẹ̀mí Ọlọ́run ni Ọlọ́run fún mi láti máa fi ṣiṣẹ́. Ìdí nìyẹn tí gbogbo èèyàn máa fi ń dúpẹ́ àbí jẹ́rìí ságbára Ọlọ́run káàkiri gbogbo àgbáyé. Kò sí kọjọ́ kan lọ kí n má gba testimony iṣẹ́ ìyanu kan. Fún díẹ̀ yìí, ìwọlẹ̀ rí kan tó máa jẹ́rìí sí agbára Ọlọ́run. Báwọn èèyàn yìí náà ti ṣe jẹ́rìí sí agbára Ọlọ́run, ó kù kí wọn náà jẹ́rìí sí. Ní apá kejì, màá sọ nípa àlá tí ẹ pè mí tẹ́ ń béèrè lọ́wọ́ mi, nítorí á tún jẹ́ ìgbàlà fún ẹlòmíì. Apá kejì ẹni tó ń gbénu yín, ẹ̀rí apá kejì àti apá kẹta, òun ni a máa sọ lónìí. Apá kìíní ló gbọ́ yẹn. Ní orúkọ Jésù yóò dára fún ẹ. Ní gbogbo bí tẹ́ ti ń wò mí ni mo gbàdúrà kí Ọlọ́run kó dìde fún ìrànlọ́wọ́ yín, kó má ṣe lòdì sí ẹni tó ń gbénu ẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Èmi ni ti yín, Prophet Michael Ọlọ́runbẹ Ìfẹ́ni.